another one. Wọ́n wá fún mi ní nǹkan mu. Pé èmi máa ń lo drug o. Pé kí n mú omi yẹn. Omi yẹn ní bottle water ló wà okay. Èmi nìkan mo mú. Kò sẹ́ni tó sọ pé kó mú rẹ̀ o. Wọ́n nìkan. Wà láìpàlẹ̀ ògùn Ọlọ́run tó dá mi rí mi nípa ọ̀rọ̀. Mo máa ń fọkàn sáyà lọ fi ṣe báyìí fún mi. Ìgbà tí mo wá dá mu, wọ́n wá ní pé àyèmí o. Pé mi báyìí o. Nípa èmi ò ṣe kọ́kàn náà. Èmi tó láwọn ọmọ lórí. Lọ́la àmọ́ tó jẹ́ kí mi gbọ́ mo gbọ́ ọlọ́gbàjà mo sẹ́ẹ̀fù sínú nínú fídíò yẹn. Mo rí gbogbo ẹ̀. Àwọn sílẹ̀ náà ní tírí. Wọ́n máa fi wọ́n sílẹ̀. Wọ́n máa ní kékeré mi máa bọ̀ lé. Ipe ó ní pé èmi máa bọ̀ lé o. Wọ́n ní káwọn yẹn ṣì wà ń bẹ̀. So wọ́n wá tweet ipe Zinolisi too. Tàtà everybody fẹ́ gbé iṣẹ́ lọ́kàn sọ pé Mohbad Zinolisi ni. Ó yẹ. Wọ́n bá mi kí lọ́lọ́ gbé káàkiri. So kí ni ìyẹn wáyé kọ́ gbé kí ni Mohbad Zinolisi kẹ̀ Zinolisi lọ́bẹ̀ yìí.